I want to show you one video right now. Mo fẹ́ fi fídíò kan hàn yín tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Yorùbá nation ẹ fẹ́ kó happen ẹ jọ̀ọ́ ẹ wo fídíò yìí. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ rárá lẹ́ni kó follow me ẹ kàn bá mi subscribe sí channel ẹ share kẹ́dẹ̀ like ẹ comment. Ẹ gbọ́ nǹkan tí màmá yìí sọ. Mo kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwa náà kí yín. Ojú inú yín kò ní fọ́, etí yín kò ní jìn. Mo gbàdúrà ní orúkọ Jésù ìwọ̀nba tó kù tí ọdún yìí ta fi parí ògo 2024 ọ̀run àjọ̀ǹda rẹ̀ fún yín. Gbogbo ibikíbi tí olúkálùkù ọkàn yín tó ti ní ìbìnújẹ́ ọkàn ọ̀run àbòróró òtura lù. Ìbànújẹ́ ó kéré tóbi kò ní balẹ̀ sí ìdílé yín. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni a mú rí pé ọmọ Yorùbá wọ́n ti pọ̀ ẹ́ ọkàn olúkúlùkù wọn ó ti pòrúurú fún ìbìnújẹ́ ọkàn tó ń dorí kodò. Olúwa ti ṣetán ó ti mú yín kúrò ní inú ìpòrúurú ọkàn yìí gẹ́gẹ́ bí ó ṣe mú àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní ilẹ̀ Egypt. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti mú yín kúrò. Tẹ́ bá rántí ní last week ìran mi tí mo rí mo sọ fún yín pé amúmi rí pé a ti fa àsíá Nàìjíríà ya. Bẹ́ẹ̀ ni ìyẹn tó túmọ̀ sí pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọkàn balẹ̀. Olúwa ti gbèjà yín Ọlọ́run ti wà lẹ́yìn yín kílẹ̀ tún ronú fún kílẹ̀ tún jáyà fún ẹ máa jó ẹ máa yọ̀ ní orin ọpẹ́ ló kù. Ìbànújẹ́ ti pín ọmọ Yorùbá nílé lóko lọ́nà òdògbò etí tó ń gbọ́ mi ẹ fọkàn yín balẹ̀ Ọlọ́run ti gbèjà yín nítorí Ọlọ́run ti ṣetán láti kó yín lọ sí ilẹ̀ múṣẹ́ yín èyí tó gbé bá yín dá májẹ̀mú gẹ́gẹ́ bíi ti àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run kì í dẹ̀ yẹ májẹ̀mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ torí a ti fi hàn mí síwájú ní last week pé àsíá Nàìjíríà ó ti fàya. Bẹ́ẹ̀ ni. Màmá ẹ ṣeun ẹ ní àsíá orílẹ̀-èdè Nàìjíríà ó ti fàya. Bẹ́ẹ̀ ni. wípé kí àwọn ọmọ Yorùbá kẹ́ fọkàn balẹ̀. ká lọ fọkàn balẹ̀. Bẹ́ẹ̀ ni. Àmọ́ ohun tó ń ba ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́ ni pé wọ́n ní akọ̀wé kan wá láti ìlú òyìnbó àwọn bàbá wa wọ́n ti lọ fọwọ́ sí ìwé pé a gbọ́dọ̀ lo another 50 years ní oko ẹrú gẹ́gẹ́ bí ìran Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà. So ṣé pẹ̀lú gbogbo eléyìí náà Olúwa sì ní ìrètí ń bẹ àbí. Ìrètí yín kò pin ní tó bá wo olúkálukú ni kó máa gbé níròyìn ìròyìn tó bá wù kó olúkálukú kó máa sọ. Ọ̀rọ̀ Ọlọ́run kò yí padà. Ọlọ́run kì í sọ̀rọ̀ ẹ̀ kó sọ pé òun ò sọ mọ́ kó tá a mú mi rí ni. Wípé a ti pín àsíá Nàìjíríà èyí tó yẹ pé Ọlọ́run ti kó ọmọ Yorùbá ó ti kó wa kúrò ní oko ẹrú gẹ́gẹ́ bó ṣe kó àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní oko ẹrú. Ó ti kó wa kúrò lóko ẹrú. Bẹ́ẹ̀ ni. Ká máa jó ká máa yọ̀ ní ìbànújẹ́ pin ijó lókù tó yẹ ká máa jó. Ìgbésẹ̀ tó kù rèé ìgbésẹ̀ mẹ́ta kan wà tí Olúwa fi hàn mí ó yẹ kí àwọn ọmọ Yorùbá kan gbé gẹ́gẹ́ bí Olúwa ṣe fi hàn mí. ẹ bá wa share. Ìgbésẹ̀ yìí àwọn àgbààgbà ni Olúwa fi hàn mí pé kó gbé ìgbésẹ̀ náà. Lẹ́yìn ìgbésẹ̀ náà ìran tí Ọlọ́run rí fún wa á wá sí ìmúṣẹ nínú ẹ̀mí a ti kúrò ní ọmọ Nàìjíríà àti di ọmọ Yorùbá. Ṣùgbọ́n lẹ́yìn ìgbésẹ̀ mẹ́ta yìí ni o tí àwọn aṣíwájú wa tó má ti lè gbé ìgbésẹ̀ ó parí. Màmá àti la oko ẹrú náà jà. Ọ̀dà ẹ ní ìgbésẹ̀ mẹ́ta ọ̀hún ṣé ẹ lè sọ fún wa ni. Ìgbésẹ̀ mẹ́ta ikú ti nǹkan tá a lè sọ fún yín sá. Ẹ lè sọ sórí atẹ́gùn. No ó ní àwọn èèyàn jàǹkàn kan tí a lè sọ fún kò ń ṣe kọ́tà kan lè sọ sí orí atẹ́gùn ẹni àtòrí pé kí ni ká má bàa ní ọ̀tá. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ẹ̀mí ni. Bẹ́ẹ̀ ni. Ó ní í ṣe pẹ̀lú Ọlọ́run àti àwọn àgbààgbà. Bẹ́ẹ̀ ni. Tó ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ kọ́ọ̀tì gbólóhùn màmá yìí kí ẹ fi ránṣẹ́ sí àwọn olóyè bíi bàbá wa olóyè Sunday Adéyẹmọ àti bàbá Professor Banji Akíntóyè Prophet Ológunlolúwa Koiki Media àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n mọ̀ pé wọ́n ní màmá ní ìgbésẹ̀ mẹ́ta kan wà ẹ bá ṣe ń tẹ̀síwájú tó bóyá wọ́n sì lè sọ ẹyọ kan fún àwa tí wọ́n bá sì lè sọ ẹja máa bẹ̀rẹ̀ ọ̀dà màmá wa nígbà tẹ wá kọ̀ tẹ ní nílò sọ fún wa ìgbésẹ̀ mẹ́ta yìí ó kún ká máa wá àwọn aṣíwájú wa kiri ṣé tí a bá ti gbé ìgbésẹ̀ tí wọ́n bá ti gbé ìgbésẹ̀ mẹ́ta yìí kí ni ohun tó máa kàn.
Olóòtú, tí wọ́n bá ti lè gbìyànjú tó gbé ìgbésẹ̀ mẹ́ta yìí, ẹ máa jó kẹ́ máa yọ̀ ni, nítorí pé a mú mi lọ, a sì mi lójú, a fi bí ilẹ̀ Yorùbá bó ṣe máa rí hàn mí, orílẹ̀-èdè Yorùbá bó ṣe máa rí, torí a mú mi lọ nínú ìran yẹn, mo rí ìlú náà, kò sí orílẹ̀-èdè tó dáa tó ní gbogbo Nàìjíríà, níbi tí a fi hàn mí, tí Ọlọ́run mú wa lọ. Wọ́n á fẹ́ mi darí pé Olúwa, ibo ni orílẹ̀-èdè tó rẹwà, tẹ́lẹ̀ kò tí ì sí orílẹ̀-èdè tó rí bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé. A wá sọ fún mi pé ilẹ̀ Yorùbá ni. Pé orílẹ̀-èdè Yorùbá ni. Tó dára tó rẹwà ní eléyìí. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ subscribe. Tó ọ̀dà màmá, tí lẹ́yìn tí àwọn aṣíwájú bá ti gbọ́ ọ̀rọ̀ yìí, torí a gbìyànjú láti rí wọn, tí wọ́n bá ti gbé àwọn ìgbésẹ̀ yìí, àmọ́ mo wá tún wo nǹkan kan, ẹni tí wọ́n bá ti gbé àwọn ìgbésẹ̀ yìí pé kò ní sí wàhálà mọ́ àti bọ́ lóko ẹrú, àbí? Bẹ́ẹ̀ni. Tọ́ now tá a bá wá gbé ìgbésẹ̀ yìí tí àwọn ọba Fáráò bá kọ̀ tó láàní ìgbà tí ìṣèjọba Nàìjíríà tó láwọn ọgbà wọn fẹ́, kí ló lè ṣẹlẹ̀ gan pa? Olóòtú, mẹ́wàá ṣẹlẹ̀. Mẹ́wàá ṣẹlẹ̀, nítorí pé kí ni ẹlòmíì nínú àwọn alágídí ọkàn, àwọn àgbààgbà, ọmọ wọn máa kú, aeroplane wọn máa já, àwọn nǹkan burúkú máa ṣẹlẹ̀, gbogbo ọkàn tó bá ti ní lọ́kàn pé ilẹ̀ Yorùbá kò ní gba òmìnira, ohun burúkú ló máa ṣẹlẹ̀ sí wọn. Ohun burúkú ló máa ṣẹlẹ̀ sí wọn. Ohun burúkú bí àwọn kan mélòó? Bí àkọ́bí ọmọ wọn kó kú, bí aeroplane kó já. Ẹni tí ò bá bímọ ńkọ́? Ẹni tí ò bá bímọ, ṣe rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Fáráò lóríṣiríṣi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ibi máa ṣẹlẹ̀ bí Olúwa ṣe wí. Ìṣẹ̀lẹ̀ bí ó máa ṣẹlẹ̀ sí wọn. Bẹ́ẹ̀ni, oríṣiríṣi àjàkálẹ̀ àrùn a máa ṣẹlẹ̀ nídìílé wọn. Oríṣiríṣi àjàkálẹ̀ àrùn. Bẹ́ẹ̀ni, Olúwa ló wí èmi kọ́. Ìyẹn ni pé kí wọ́n máa retí ogun nìyẹn. Kọ́ máa retí ogun òyìn fún àwọn alágídí ọkàn, àwọn ọlọ́kàn líle. Àwọn ọ̀tá Yorùbá. Bẹ́ẹ̀ni, àwọn ọ̀tá Yorùbá. Kọ́ máa retí. Màmá, àwọn ọ̀tá Yorùbá yìí ṣe ìgbọ́jọba bá jẹ́ ọba Yorùbá wà nù wọn kọ́? Kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ọba, Ọlọ́run nìkan ni ọba ayérayé. Ọba tí kò sí ẹni bí rẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. So ọba náà lè forí ko. Àti ọba àti ìjòyè, kò sí ẹni tó tẹ́ Elédùà. Kò sẹ́ni tó tó Elédùà. Kò tó, because Ọlọ́run kì í sọ̀rọ̀ ẹ̀ kó má mú wá sí ìmúṣẹ. Màmá, ẹ̀yin bá ti sọ̀rọ̀ ẹ máa ń sọ̀rọ̀ Elédùà. Bẹ́ẹ̀ni. Onígbàgbọ́ ni kí ni tí ń pẹ̀lú Elédùà ẹ sọ ìdí tẹ́ fi máa ń Elédùà fún. Ṣé rí Elédùà tá a máa ń pè? Elédùà náà ni a ń pè láti ìṣẹ̀bálẹ̀ ayé wa. Olódùmarè. Olódùmarè. Ọ̀dà, ká tó máa tẹ̀síwájú nínú ìbéèrè wa, màmá, ẹ má ní à ń béèrè yìí, ǹjẹ́ ẹ ráàyè fún àwọn ènìyàn tó ń bá pè yín àbí báwo, pẹ̀lú àti jókòó ká tó rí yín ná? Kò sí sẹ́yìn. Sáwọn èèyàn lè pè yín fún iṣẹ́ iṣẹ́ ìrànṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí? Kò sí sẹ́yìn mìíràn tá à ń ṣe bí òṣìṣẹ́ Olúwa yín náà ni. Onírúurú ọkàn tí bóyá ẹlòmíì tó ń wá ọmọ, físà mi há, oríṣi àìsàn, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ṣe, Olúwa ló ń ṣe. Ọba tó ń tú tó ń dè, ó wà lórí ìtẹ́. Ẹni bá fẹ́ jápa nǹkan tó fẹ́ lọ lóyìnbó tí. Agbára Ọlọ́run ká, àwọn tó fẹ́ jápa yẹn gan ló dáa, kọ́kàn kò tún balẹ̀ lọ́run, so that àwa wòlíì náà. Àwọn tó ti wá jápa sọ́hun tí ò ríṣẹ́, tí ò rí kankan. Ní agbára Ọlọ́run. Àbí tí wọ́n ní físà, tí wọ́n fún wọn ní tọ́jà pé wọ́n bẹ̀rẹ̀, wọ́n sápamọ́ sábẹ́ bíríìjì ìlú òyìnbó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nkàn. Ní agbára Ọlọ́run ká, kò sí òkun kan tó lè láyè tí Ọlọ́run kò lè gé. Ní tó fi lè mú Ọlọ́run tó wó odi Jẹ́ríkò, kò sí ogun tí kò lè ṣe. Kò sí ogun tí kò lè ṣe. Kò sí ogun tí Ọlọ́run ò lè ṣe. Níwọ̀n bá tó bá yẹ pé ìkápá bí Ọlọ́run ló ṣì wà. Tó bá ti jẹ́ pé ohun tí Ọlọ́run dá. Bẹ́ẹ̀ni. So àwọn èèyàn lè pè yín nígbàkigbà. Wọ́n lè pè mí ní onígbàkigbà anytime. Béèyàn bá ń wá ọmọ tí ọ̀rọ̀ ọmọ bí ń kọ́. Agbára Ọlọ́run ká. Ọ̀dà, ǹjẹ́ tí ẹlẹ́rìí kan tẹ́ lè ṣe jẹ́ fáwọn èèyàn nínú àwọn tó ti pè yín bóyá lórí ètò yìí ni àbí kó tó di pé ẹ wá sórí, torí ẹ ti sọ ṣáájú pé ẹ̀yin ṣe wòlíì orí social media. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ sọ pé àwọn ò rí màmá yìí rí lórí social media. Bẹ́ẹ̀ni. Àwọn eléyìí ṣe wòlíì orí social media tẹ́ lè máa wá káàkiri pé tó ń gbààyàn. Ǹjẹ́ tí ẹlẹ́rìí kan. Ẹ̀rí pọ̀ rẹpẹtẹ nítorí pé
ọjọ́ tá a ti ní oyún wòlíì náà ti fún ní ìtàmì òróró àti ọ̀pá àti ohun tí ó jẹ́ nínú ayé látìgbà tí mo ti délé ayé kò sí tí má gbàdúrà mo ń dúpẹ́ fún Ọlọ́run ìfòrò kí n fi ṣeré nígbà tí mo wà kékeré ó máa ń wá sí ìmúṣẹ lẹ́nu ìgbà tí Ọlọ́run díẹ̀ pè mí ké dandan kí n fi ṣọwọ́ mi sílẹ̀ náà mo dúpẹ́ fún Ọlọ́run mo ní fídíò àwọn oríṣi àìsàn kan tí mo ti tọ́lọ́run ti gbà ọwọ́ mi tó hì bẹ́ẹ̀ mo dẹ̀ ní àwọn tá a ti gbàdúrà fún tọ́lọ́run fún lóyún mo dẹ̀ tún ní àwọn èèyàn tó wà ní outside country tá a ti ṣiṣẹ́ fún tọ́lọ́run lóyún pàṣẹ títí wa tó gbé wọn gòkè. Màmá ẹ sọ̀rọ̀ kan ní ìsìn nínú ọ̀rọ̀ yín ẹ ní àwọn fídíò àwọn ẹnìkan tiẹ̀ pè wá lọ́sẹ̀ tó kọjá pé wòlíì tá a gbé wáyé ó kọ́ tá à ń pè yín yẹn kọ́ o pé ká tún fi orúkọ míì kún pé wòlíì ìrọ̀rùn kí lẹ ṣe fún tọ̀hún. mo gbàdúrà fún ọ ni. ẹ gbàdúrà. bẹ́ẹ̀ ni. Ọlọ́run sì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin ọjọ́ mélòó. Ọlọ́run dẹ̀ ṣe ìyanu tó fún rẹ̀ ó wà ìyẹn náà wà lórí fóònù mi. ṣé Ọlọ́run ti ṣe ìyanu. Ọlọ́run ṣe ìyanu fún un so wá tẹ̀sí sí mi pé ìrọ̀rùn ni orúkọ mi o even though promise pé tóun bá wá sílé òun á surprise mi. aráàlú òyìnbó náà tiẹ̀ ni wọ́n. bẹ́ẹ̀ ni abroad náà wà. lóòótọ́ ni torí mo rí nọ́mbà yẹn pé wọ́n ní ká tún gbé yín wá láti ìjọ́ kẹta àbí ìjọ́ kẹrin tá a post yín ni ọ̀rọ̀ yìí ti wáyé. ọ̀dà ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí ẹ lè pe wòlíì Wúràọlá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn léyìí tẹ́ fi pè wọ́n sí tẹ́ fi máa bá wọn sọ̀rọ̀ lórí onírúurú àwọn ìṣòro tí ẹ bá ń kojú lọ́kọ̀ọ̀kan èjèèjì tẹ́ ẹ bá sì ti dán Ọlọ́run wọn wò ó dá mi lójú pé Ọlọ́run wọn ò ní í já yín kulẹ̀ lórúkọ Jésù àmín. tó ọ̀dà màmá wa ká máa fi lè ṣe ìlọ ìyẹn ní àkótán ẹ bá àmọ̀ràn wo lẹ rí fún àwọn tó ń jìjàgbara fún ilẹ̀ Yorùbá pàápàá jùlọ látòrí olóyè bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè pẹ̀lú àwọn sọ̀mọ̀gbé wọn ṣé lórí ọ̀rọ̀ yìí ṣé káwọn náà fọkànbalẹ̀ ní àbí kí wọ́n túbọ̀ tún ṣòkòtò wọn wọ̀. ẹ bá mi sọ fún bàbá wa Sunday olóyè Ìgbòho ó fọkànbalẹ̀ tẹ bá lísìn fídíò mi tó kọjá lọ mo sọ pé Olúwa sọ fún mi pé òun ti fún bàbá wa Sunday Ìgbòho ní ọ̀já abiyamọ láti fi kan ọmọ Yorùbá la ogun náà jà tó kí bàbá wa Sunday Ìgbòho kó fọkànbalẹ̀ Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ Ọlọ́run kì í dẹ̀ sọ̀rọ̀ kó sọ pé òun ò sọ mọ́ ó máa kan ọmọ Yorùbá dé ilẹ̀ ìmúṣẹ á ti wà ní oko ìlérí tí Ọlọ́run ṣe fún wa báyìí but bàbá wa Sunday Ìgbòho ó máa kan àwọn adé ilẹ̀ ìmúṣẹ kó fọkànbalẹ̀ o àwọn ayé máa gàn wọ́n o ifu pàápàá jùlọ àwọn tó wà ní ẹ̀yìn wọn ara wọn náà ṣì máa gàn wọ́n àgàn àwọn aṣíwájú kan náà gẹ́gẹ́ bá ṣe gan Mósè náà o àgàn tó ti yẹ kó fọkànbalẹ̀ àdìtẹ̀ kó fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni. kí wọ́n lọ fọkànbalẹ̀. bẹ́ẹ̀ ni. àmọ́ fọkànbalẹ̀ tí ṣe é ṣe irú fọkànbalẹ̀ òfò tí. irọ́ o irọ́ lóòtú ẹ fọkànbalẹ̀ ẹ má fòyà ẹ kàn máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ẹ̀yin onínú mímọ́ ẹ máa fi àdúrà ràn wọ́n lọ because àwọn kan wọ́n ọlọ́tẹ̀ ni wọ́n so àṣerú ẹ̀ náà sí Mósè kò ń ṣe ti bàbá Ìgbòho ní àkọ́kọ́ nǹkan làkọ́kọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti máa ga bí àwọn kan ṣe àwọn lára àwọn tó ń súnmọ́ torí pé ìwé mọ́gọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn ọmọ èèyàn méjìlá èèyàn ẹ̀ka kan wà níbẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà lẹ́yìn Jésù Kristi lẹ́yìn àwọn ọmọ méjìlá ẹ̀ka wà. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ ó wà náà ní lẹ́yìn Jésù Kristi kò ń ṣe ti bàbá wa Ìgbòho ní àkọ́kọ́ ṣùgbọ́n kí bàbá wa Ìgbòho kó fọkànbalẹ̀ gbogbo àwọn tó dẹ̀ sọ̀ráǹdì wọn náà tó jẹ́ Yorùbá kó fọkànbalẹ̀ ni Olúwa wí o bẹ́ẹ̀ ni. ẹ má gbàgbé sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo fẹ́ kẹ́ ẹ tún sọ o ẹ ní ìgbésẹ̀ mẹ́ta kan wà. bẹ́ẹ̀ ni. mo fẹ́ kẹ́ káfíyẹn kó ní ṣé ìgbésẹ̀ mẹ́ta yìí bàbá wa Sunday Ìgbòho nìkan lẹ lè fún ní àṣírí àbí ẹ filé àwa lọ́wọ́. àmì ìlè filé ẹ̀yin lọ́wọ́ o. àbẹ sọ síta kí gbogbo ayé ọkọ. àmì kò ń sọ̀rọ̀ ta lè sọ síta rárá tí bàbá wa Sunday Ìgbòho tá bá pè wá so a lè explain fún wọn. bẹ́ẹ̀ ni a lè ṣàlàyé fún wọn kó tó lè ṣe ìgbésẹ̀ tí Olúwa wí ohun tí Olúwa wí ni pé tó bá ti ṣe gbogbo yòókù Ọlọ́run wà lẹ́yìn wọn. tó bá ti lè gbé àwọn ìgbésẹ̀. ẹ ṣe ẹ comment. tó ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ́gbọ́ láti bí ìṣẹ́jú mélòó tí a ti ń bá wòlíì Wúràọlá Apọnmọyè tí gbogbo ènìyàn tún àwọn ènìyàn tún pè wọ́n ní òbí ìrọ̀rùn láti kó tá a wà yìí tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí pé ìrètí ń bẹ níbi tí abẹ́ lórí ìran Yorùbá ẹ bá pín fídíò yìí ẹ jẹ́ ọ̀wọ̀ gbogbo ayé lọ ẹ sì láǹfààní àti pè wọ́n nígbàkigbà
láti sọ kí lóògùn ayé yín kí ló ń bá wàá fà á. Ó sì dá mi lójú pé lórúkọ Jésù Ọlọ́run wọn kò ní já ní kulẹ̀. Ẹ ṣe àdúgbò ẹ̀kọ́ náà lẹ́yìn náà ti gbọ́ yìí gbogbo àwọn tó bá yẹ kíkí ní tí wọ́n bá ti fi àyè lẹ̀ gbogbo tó bá yẹ kó jẹ́ àwọn tó yẹ kó kàn lára ẹjọ́ tó lọ́nà ẹ̀ bá wa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀ comment ẹ̀ subscribe sí channel yìí. Bàbá tún ti gbọ́ tuntun ta tún rí nǹkan míì a máa tètè tún máa jẹ́ kẹ́ máa gbọ́. Ọlọ́run á wà pẹ̀lú wa, Ọlọ́run á ṣàánú wa, Yorùbá nation Ọlọ́run á jẹ́ kó bọ́ sí ìmúṣẹ. Ẹ ṣé gan o, God bless you.